A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ní apá kìíní fídíò tí a ṣe lọ, a jẹ́ yé wa yí pé nínú ìgbésí ayé ọmọ ènìyàn ó máa rí àwọn nǹkan tí yóò máa dùn mọ́, yóò sì máa rí àwọn nǹkan tí pé yóò máa bà á nínú jẹ́. So tí nǹkan méjì bá ṣẹlẹ̀ bó ni a ṣe máa ń ṣe. So èsì láti inú Al-Qur'An lórí ẹ̀ náà ni pé ní Suratul Nahl aya 53 53 ń sọ wípé wa ma bikum min ni'matin faminallah thumma idha massakum durru fa ilayhi taj'arun. Níbi aya yóò yé wa wípé gbogbo ohun tó bá wá bá yín ní nǹkan tó yẹ pé nǹkan tí ó dùn mọ́ yín, gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ sí yín tó jẹ́ nǹkan tó dùn mọ́ ni bóyá orin kan ni, bóyá tàwfíìkì kan ni látọ̀dọ̀ Olúwa, bóyá àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú nǹkan màdí, nǹkan tó ní ṣe pẹ̀lú ayé yìí, àti nǹkan tó ní ṣe pẹ̀lú ma'nawiyati náà, tó ní ṣe pẹ̀lú pé spiritual, tó ní ṣe pẹ̀lú ẹ̀mí, bóyá èèyàn tó dàgbà sí ni ní ẹ̀mí. So àbí ní nǹkan tó ń ṣe pẹ̀lú owó náà rí sí ni, business náà ṣe ni, eléyìí náà ṣe ni, tọ́lọ̀ fún yàn ní success níbẹ̀ tí yàn rí success ní orí rẹ̀. Gbogbo nǹkan tá à ń wí pátápátá àyà ìjọ yóò pé faminallah, ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. So tí ó bá sílẹ̀ sí ọkàn ẹni, tí nǹkan rí tí àyà yìí sọ tó bá rí bí irin ilẹ̀ sí ọkàn èèyàn, ó ní àwọn nǹkan tí ó bì sínú ìgbésí ayé ọmọ ènìyàn. So àkọ́kọ́ nǹkan tí ó kọ́ bí yóò jẹ́ kí ẹ mọ̀ yìí pé kìí ṣe agbára àyàn ní gbogbo nǹkan. Ẹnìkan wà tó yẹ pé òun gẹ́gẹ́ ní mójútó ọ̀rọ̀ ní àkíkàtà. So ẹlẹ́ẹ̀kejì tí ó tún ṣẹlẹ̀ sí yàn ni pé yóò jẹ́ kí ẹ mọ̀ pé ẹni tí wọ́n ń ṣe gbogbo iṣẹ́ yìí, so ó dandan fún mi kí n dúpẹ́ ní ọ̀dọ̀ ẹni yẹn. Pé ẹni tó yẹ pé gbogbo rẹ̀ yóò ní mú wá, tó yẹ pé kìí ṣe pé bóyá qualification kan, so àánú rẹ̀ náà ní fi ń ṣe, yóò jẹ́ kí ẹ mọ̀ pé ó yẹ kí n dúpẹ́. Ní ẹlẹ́ẹ̀kẹta tí ó tún bí fún yàn ni pé yóò bí fún yàn pé oore t'Ọlọ́run wá fún mi yìí tí mo sì dúpẹ́ rẹ̀, kí ni àwọn responsibility tó wà lórí mi, lórí bó ní ṣe lóore yìí. So àwọn oore mi máa wá ń tó tọrọ Ọlọ́run fún yàn individually ní personally, àmọ́ ó gbọ́dọ̀ lò bá owó ni, for example Ọlọ́run fún yàn ní billions of naira, billions of dollars. So ó ti dájú pé billions of dollars Ọlọ́run tó fún wọn ní ìwọ nìkan, kìí ṣe ìwọ nìkan ló fún mọ́. Ó ti jáde kó fún wọ́n tọ́jú ààrẹ ń bẹ àwọn fámílì rẹ̀, ó ti bọ̀ tó gbọ́dọ̀ ṣe àwọn responsibility kan tó ti wọnú rẹ̀. So bó ni ó ṣe wá lò bẹ́ẹ̀ bá ti gbàgbọ́ pé kí ní iye èmi kọ́ mo ní, Ọlọ́run ló fún mi. So bẹ̀rẹ̀ náà ti rò pé bó ní ṣe lo ilé, bó ní ṣe ṣàánú ọmọ òrukàn, bó ní ṣe ṣàánú aláìní, bó ní ṣe ran àwọn family extended mi náà lọ́wọ́, bó ní ṣe gbé ní tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn, bó ní ṣe ràn àwọn humanity gẹ fúnra rẹ̀, àwọn ibìkan ní wàhálà dé bá bó ní ṣe ràn àwọn orú nǹkan báyìí ní ó bí sí ẹ̀mí ọmọ ènìyàn. Lápá kejì náà summa idha massakum durrun fa ilayhi taj'arun, tí wàhálà bá wá tún dé ẹ̀ẹ̀kan náà bóyá nǹkan tí èèyàn ní ó parẹ́ ni, àbí business kan ní involve lé lórí ni, wàhálà ṣẹlẹ̀ lórí rẹ̀, gbogbo ẹ̀ owó ràṣú. So èèyàn lè mọ̀ pé eléyìí nígbà pé níbi tí èyí tó ní ṣe pẹ̀lú ìkẹ́ náà, òun náà mo gbára lé, òun náà ni mo ní àtọ̀dọ̀ rẹ̀. Èyí tó ní ṣe pẹ̀lú èyí tí ò dáa tó yìí náà, òun náà ni wàá tún padà lọ bá ìtú bẹ́ẹ̀ sí náà ni ń bẹ̀ pé kí ó dákun èyí tó tún dé kó bá mú lọ, so kó bá fi jà àgọ́ oríire fún mi. So tẹ́yàn bá lè ní irú principle yìí kọ́ ìdá nínú ìgbésí ayé rẹ̀, nínú rule and regulation nínú ìgbésí ayé ẹni, so nǹkan ó rọrùn. So èèyàn ní kíníkíní ní wàhálà, so wọ́n sì máa ní ìtìmọ́, èèyàn máa ní àwọn trust, èèyàn máa ní trust lórí Ọlọ́run lórí gbogbo àwọn nǹkan tí èèyàn bá ń ṣe. Èèyàn sì lè ṣe responsibility bó ṣe kí èèyàn ṣe, fíà kankan, ìbẹ̀rù kankan kò ní báyàn ní gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe. Kí ọ̀rọ̀ ká bẹ̀ Olúwa kọ́nà kó wọ ilá rẹ̀, kó ṣàánú wa nínú Ramadan tá a wà yìí náà, kó jẹ́ ká lè bẹ̀rẹ̀ implementation rú kìíní nínú ìgbésí ayé wa, wípé ká lè gbà pé gbogbo nǹkan tó bá dé bá wa ní nǹkan tó ń ṣe pẹ̀lú dáadáa àtọ̀dọ̀ Ọlọ́run náà ni. Nígbà tí burúkú náà bá dé, òun náà là á padà
lọ bá Ọlọ́run jẹ́ ó rọrùn fún wa. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.